Oh, ẹ̀ka ẹ̀ka alẹ́ ó dépend lórí táìmù tẹ́ ẹ bá ń wo prógrámù. Ẹgbẹ́ ojúmọ́ ọmọ ẹ̀ mọ̀ gbogbo sọwọ́ àárọ̀. Ọ̀rọ̀ tó bá yẹ ká sọ láàárọ̀ àìfòrú sọ. Ọ̀rọ̀ tó bá yẹ ká ṣe lọ́sàn-án àgbọ̀lọ̀ fàárọ̀ sọ. Àárọ̀ lọ̀rọ̀ yìí ìlọ́bádé ọ̀rọ̀ wo ni? Ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́, Ògbómọjúgun. Mọ̀nàmọ́ná bá rí bọ̀ náà bí ẹni gbé ọ̀lọ́pàá ọmọ ìlú rẹ̀ òkúrẹ́ rẹ̀ máa bọ́lé wà lùdà wò lò láṣẹ ọgbọ́n lórí ìgbèjìdè ọ̀bẹ ṣìlò èdè ìjú àlè mọ̀. Ibi wọ́n ń gbé bàbá ṣeré ibẹ̀ làbẹ́ ti bẹ́ wọn lọ́wọ́ gbẹ̀gẹ̀dẹ̀. Ìbọn ń bọ̀ wà lè bọ̀ ọ́ lẹ́rán dé àbálẹ̀jẹ́ tó máa dọ́gbọ́n bò gbogbo lẹ́mẹ̀jẹ̀. Ẹ ò ní san, ẹ ò ní ṣàìsàn. Abanijẹ́ òsì ní wọ́n nílé dókítà nípa kankan yóò mọ rẹ̀ yìí láti tó wá ẹ ó sì mọ ijó kiri lá. Ògúnrè wá dọ̀lẹ̀lẹ̀, ògbólógbò àgbà. Ògúnrè wá dọ̀lẹ̀lẹ̀, ògbólógbò àgbàdo wa tí dẹ̀kọ́ yangan nílé ajílété. Ajílété ni ní ọmọ àfògbó dàbí èṣù ọ̀dàrà. Ṣọwọ́ Ògúnmọ́lá bẹ́ẹ̀lẹ̀ bàbá tó bí mi lọ́mọ. Àwa lọ́mọ ìjọra ajílété bàbá tó bí mi lọ́mọ. Inú mi dùn láti jọmọ Ògbómọ̀ṣọ́, ìwọ ń kọ́ o. Àwọn orin yìí. Ẹ ti gbọ́ rí pé ara ẹ̀ la. Àwọn orin yìí gbọ́. Àṣẹ̀dá mi kún mi lẹ́yìn mo wáyé mo ráyé wá. Iṣẹ́ mi ránà ṣe gbà mo dúpẹ́ fọ́nọ́lá. Ìlú tó ga jù ìlú Ògbómọ̀ṣọ́ lágbàáyé. Ìlú tó sọ̀rọ̀ tí kò sí irú rẹ̀ láyé. Ìlú tó ga jù ìlú Ògbómọ̀ṣọ́ lágbàáyé. Ẹ̀yin náà bá ti wọlé sórí ètò ẹ fẹ́ sọ kẹ́ máa ṣí ẹ̀rẹ̀. Ẹ ṣí ẹ̀rẹ̀ sí gbogbo pílátífọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ pátápátá. Ìfolúwa ọba ńlá adániwáyé. Gbogbo àwọn Ògbómọ̀ṣọ́ lájọ̀dé bẹ̀. tẹ́ ẹ bá wà. Ògbómọ̀ṣọ́ lájọ̀dé bẹ̀. Èèyàn ńlá lórí Ògbómọ̀ṣọ́. Ìlú Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́ àìlá. Ògbómọ̀ṣọ́ lájọ̀dé bẹ̀. Ògbómọ̀ṣọ́ lájọ̀dé bẹ̀. Èèyàn ńlá lórí Ògbómọ̀ṣọ́. Ìlú Ògbómọ̀ṣọ́ lórí Adénúọkọ̀ á sí ní omi. Adénúọkọ̀ á. Ìlú Ògbómọ̀ṣọ́ Òṣogbo Èrìlà o. Ọdẹ Èrìlà Olúbẹ̀ṣà. Ọdẹ Èrìlà Olúbẹ̀ṣà. Ìlú Ògbómọ̀ṣọ́ Òṣogbo Èrìlà o. Ọdẹ. Ògbómọ̀ṣọ́ lájọ̀dé bẹ̀. Ògbómọ̀ṣọ́ lájọ̀dé bẹ̀. Èèyàn ńlá ló l'Ògbómọ̀ṣọ́. Ìlú Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́ àìlá. Ògbómọ̀ṣọ́ lájọ̀dé bẹ̀. Ògbómọ̀ṣọ́ lájọ̀dé bẹ̀. Èèyàn ńlá ló Good morning, my people. Good morning. Good morning. lórí Adénúọkọ̀ á sí ní omi. Adénúọkọ̀ á. Ògbómọ̀ṣọ́ lájọ̀dé bẹ̀. Ògbómọ̀ṣọ́ lájọ̀dé bẹ̀. Èèyàn ńlá ló l'Ògbómọ̀ṣọ́. Ìlú Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́ àìlá. Ògbómọ̀ṣọ́ lájọ̀dé bẹ̀. Ògbómọ̀ṣọ́ lájọ̀dé bẹ̀. Èèyàn ńlá Ẹ bá mi ṣí ẹ̀rẹ̀ káwọn èèyàn mọ̀ pọ̀ sọ́run kó máa bọ̀ kó wá gbọ́rọ̀. lórí Adénúọkọ̀ á sí ní omi. Adénúọkọ̀ á. Ògbómọ̀ṣọ́ lájọ̀dé bẹ̀. Ògbómọ̀ṣọ́ lájọ̀dé bẹ̀. Èèyàn ńlá ló l'Ògbómọ̀ṣọ́. Ìlú Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́ àìlá. Ògbómọ̀ṣọ́ lájọ̀dé bẹ̀. Ògbómọ̀ṣọ́ lájọ̀dé bẹ̀. Èèyàn ńlá ló l'Ògbómọ̀ṣọ́. Ìlú Ògbómọ̀ṣọ́ lórí Adénúọkọ̀ á sí ní omi. Adénúọkọ̀ á.
ọ̀rọ̀ tí sọ̀rọ̀ ìlú wa à ń sọ ìwá sọ̀rọ̀ ìlú wa láàní ṣe kíni ẹ láàní sọ ẹ bá mi ṣí ẹ rẹ̀ dáadáa fa ìfẹ́ gbọ́ à ìmọ̀ pàmọ́tẹ́kùn odò àṣẹfẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ bá a bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ ọbú lásọ ò bá a bá ti ń sọ̀rọ̀ ìlú mi òun láàrá máa sọ̀rọ̀ ìlú wa ìlú Ògbómọ̀ṣọ́ ò ní dàrú láṣẹ Èdùmàrè ìlú Ògbómọ̀ṣọ́ kò sì ní bàjẹ́ bí àwọn bàbá àná bí wọ́n ṣe tí ò fi bàjẹ́ bẹ́ẹ̀ náà ni kò ní bàjẹ́ lásìkò bàbá wa ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ III kábíyèsí o. A ní ń pè mí. Ọ̀gá mi mo wà lórí ètò. Ọ̀rọ̀ nípa ìlú Ògbómọ̀ṣọ́ ó ní Àmọ̀tẹ́kùn Oòduà fẹ́ sọ̀rọ̀ lé lórí nítorí gbogbo wa a lè sùn ká kọrí síbi kankan náà. Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ láíláí. Kése díẹ̀ o láíláí nílùú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ ò sì ní dàrú. Ẹni àpẹtẹ pẹ̀lú aṣọ ọwọ́ ẹ̀tìlẹ̀ ó jẹ́ pé pẹ̀lú ló tún pẹ̀lú sí o. Lébọ́lẹ̀ yìí ìjàkúlọ̀ ló nára wájú. Alébọ́lẹ̀ yìí ìjàkúlọ̀ ló nára wájú. Alébọ́lẹ̀ yìí ìjàkúlọ̀ ló nára. Ọlọ́run jọ bí wọ́n ṣe ń láyé ìsílù. Ìtàtì lé mi jáde. Ẹ̀yin wá bí tàtijọ́. Ẹ̀yin wá bí ti gbàgbé. Mo fẹ́ kẹ́ ẹ ṣí ẹ̀rẹ́ ládàá mi o. Ẹ̀yin wá torí padà. Ẹ̀yin wá bí tàtijọ́. Hallelujah. Ògbómọ̀ṣọ́ ìjọ Ògbómọ̀ṣọ́ yìí o Ọlọ́run èyí láìpẹ́ láàyè máa lè ka orúkọ ogun ọ̀run ńlá a fi orúkọ rẹ̀ di àtò jẹ̀bi aṣọre kárí ẹ̀dẹ́ máa lè ka orúkọ ogun ọ̀run ńlá. A fi orúkọ rẹ̀ bí ìyàwó jẹ́ ní aṣọ́rè kárí ayé. Ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí i ìdẹ́ ilé bá mi ṣe number 1 oníkẹ́ ẹ share prógrámù yìí dáadáa ó délé ó dóko ó dọ̀tún ó dé òsì
gbogbo wa la ti gbọ́ gbogbo wa la sì rí lórí ayélujára wípé ní last week ó ní ọba His Imperial Majesty ọba Gandhi Afolabi Olaoye Orumagege III, son of Ogbomoso land. Kábíyèsí o. Ó ní bàbá pé àwọn mídíà wípé kí wọ́n wá sí ààfin. Gbogbo wa abọ́sọ̀ online bàbá fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá gbogbo wa gẹ́gẹ́ bí olórí ìlú. Ẹ jẹ́ ká lọ gbọ́ tí bàbá wa fẹ́ sọ. Nígbà tí bàbá sọ̀rọ̀, bàbá àdírẹ́sì issue bíi méjì because wọ́n béèrè àwọn question kan pọ̀ ìtọ́ kan èmi tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí láàárọ̀ yìí ó ní ọ̀rọ̀ àwọn Ògbómọ̀ṣọ́ parapọ̀. Bàbá ṣàlàyé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan níparí intasáàrí ni pé wọ́n dissolve àwọn kọmitì tó wà ní Ògbómọ̀ṣọ́ parapọ̀. Ok, títí wa nínú ìlú ni pé mo jẹ́rìí àwọn èèyàn tí wọ́n rọ̀gbà yí bàbá ká wọ́n á ti ṣe gbogbo findings wọn kí wọ́n tó take a step. That is my belief. Wọ́n dẹ̀ pé ok bàbá ti pàṣẹ. Ìjọ yẹn náà àbíjọ́ kejì ó láti ń gbọ́ fìrìfìrì pé bàbá lè ṣe bẹ́ẹ̀ bàbá ò lè ṣe bẹ́ẹ̀ bàbá lè dissolve ẹgbẹ́ bàbá ò lè dissolve ẹgbẹ́. Kí ni èyí tó ń ṣẹlẹ̀? Because ìjọ ń yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ gbà tó jẹ́ pé táwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tí a bá wá solution sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ohun tó ń bẹ lẹ́yìn Ọ̀fà ojú òjé lọ, ìlú tó ń bẹ lẹ́yìn Ọ̀fà ojú òjé lọ, ohun tó ń bẹ lẹ́yìn Ẹ̀fà ojú èjé lọ. Àbùkù kára lé rẹ oní ọkàn agbọ̀ ní sí ọ gbogbo yín lábùkù jọkàn àtàgà léèrè àtàdìẹ léèrè àti gbogbo yín. But àwọn àgbàlagbà wọ́n ní ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn ó là fi wò ó. Báwo ni ìlú ṣe ń lọ? Báwo ni ó ṣe jẹ́ wípé àmọ́ fà kan òní tí ìkú òǹlẹ̀ omi ó tún jọyìn rẹ̀? Ọ̀nà wo la fẹ́ gbé gbà? Báwo la ṣe fẹ́ survive ẹ̀? Bàbá lọ bá ìlú, bàbá lè pàṣẹ, àmọ́ ǹjẹ́ ṣé bá ṣẹ̀ṣẹ̀ wà láyé ẹjọ́ ó làṣẹ wà láyé ìsìn? Ẹ mọ̀ mí? Ṣé bí àṣẹ ṣe wà láyé ẹjọ́ ó làṣẹ tó wà láyé ìsìn? Now ẹ jẹ́ kí n ṣàwọn àlàyé kọ̀ọ̀kan. Ẹni bá ní tó ń ṣẹlẹ̀ pé kò mọ bà gbogbo wa nílùú Ògbómọ̀ṣọ́ irọ́ ni o. Even kó jẹ́ wípé ó ń favour rẹ lọ́wọ́ kọ̀sábùkù kan tí ọ̀kan orí ìtẹ̀sọ̀ ọ̀hún tí ọ̀kan gbogbo wa
àmọ́ kí ló mú àbùkù yìí wá kí ló dé tá a wá solution sí káwọn àyẹ̀tẹ́ yìí má bàa wá mọ́. Number one mo kọ́ fẹ́ kẹ́ kọ́kọ́ màá kọ́ mú example méjì wá fún yín. Ṣé ẹ rí ọ̀rọ̀ ọba Ọ̀ọ̀nifẹ̀ àti ọba Aláàfin Ọ̀yọ́ mo fẹ́ káwọn ọmọ Ògbómọ̀ṣọ́ mo fẹ́ ká fi ṣàríkọ́gbọ́n o. Ẹ jẹ́ sọ tí ń bẹ nídìí ọ̀rọ̀ yìí fún yín. Èmi jẹ́ ó yé yín pé ọ̀rọ̀ yìí àwọn politician ni wọ́n ń bẹ lábẹ́ rẹ̀. Àwọn ọba yìí gbogbo àwọn ọba tí wọ́n jọba lẹ̀ Yorùbá wọn ò sì fura. Àwọn tó ń bẹ lábẹ́ ọ̀rọ̀ yìí mo sọ fún yín o àwọn politician ni. Ẹ̀yin tẹ́ ẹ wá jọba gangan ẹ fura wọ́n ní àjà ojú fura àjà jìn pánsá ò fura pánsá jáná. Wọ́n lẹ́ni tó bá fojú dodo odò ni ó gbé lọ tó tó so bí òwe ẹ̀yin àgbàlagbà o. Àwọn olóṣèlú ẹni wọ́n ń try láti dín agbára àwọn ọba kù àwọn ọba náà sì ń dance to their tune. Lọ́nà wo ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ là ń sọ o. Ṣé rí kí ọ̀rọ̀ wà ní ìlú kí wàhálà wà ní ìlú ká má lè rí àdírẹ́sì láàrin ara wa ká má rí parí láàrin ara wa ká má rí òṣèlú àárín ara wa tó. Ẹ jẹ́ sọ fún yín ìní ń fún àwọn olóṣèlú lágbára lọ́nà wo. Nígbà tọ́rọ̀ bá dàrú láyé tá a wà yìí kìí ṣe ayé jọ́un tó bá lè pàṣẹ tí ó ní ẹ lọ gbé lágbájá ẹ lọ lù lágbájá ẹ lọ gé lórí lágbájá ẹ lè kó lù béèyàn bá ṣe yọ ọyọ ṣe ni tó bá wá ṣe tásìrí bá tú yọ lu ẹ̀wọ̀n. Àwọn wo là ń sọ yẹn à ń sọ̀rọ̀ pé olóṣèlú. Kí wá ni wọ́n wá ń ṣe ọ̀rọ̀ tó bá yẹ ká pẹ́ra wa ká yanjú rẹ̀ àmì kébìlì ká yanjú láàrin ara wa kí ìlú wa lè bá àtúbà kó lè bá àtúnṣe. Àwọn wo ni wọ́n ń pè nílùú àwọn ọmọ ìlú ni láì sọmọ ìlú kò sọba. Ìlú lè exist láì sọba àmọ́ba ò lè wà láì sí ìlú. Ta ní ń jọba ìlú ni. Tí a bá wá ní àwọn gbọ́nmi sí omi òtó láàrin ìlú wa ó di dandan ni fún ọba ó di dandan ni fún jòjè pé ká jókòó ká yanjú rẹ̀ àmì kébìlì láàrin ara wa. Ìní ò fún ọba ní agbára àti ìlú ní agbára. Ìní ò fún wa ní ṣọ̀kan láti lè lọ sójú kankan náà. Àmọ̀tẹ́kùn Oòduà gbogbo lẹ̀kílẹ̀. Àmọ́ tá a bá sọ wípé ẹ jẹ́ ká lò ó báwọn bàbá wa ṣe ń ṣe lánàá báà náà láṣẹ ṣe èmi ni mo bá lórí ohun gbogbo èmi ni mo lè pàṣẹ. Láyé tá a wà yìí bẹ́ẹ̀yàn bá pàṣẹ tí ò yẹ kó pa èèyàn gbàlé ẹjọ́ lọ o. Tẹ́ bá bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ọba tẹ́ bá bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn olóṣèlú nísìn pé kí ni ìtumọ̀ àwọn ọba àbẹ́ntọ́ lọ sí skul yóò sọ fún ọ pé traditional rulers fún wọn láti gbé culture ga ni wọ́n wà fún tó jẹ́ kó yé wa pé wọ́n á lè sọ pé apàṣẹ wàá ni wọ́n mọ́. Tá a bá wá fẹ́ kí ìlú wọn túbà kó túṣẹ gbígun ọ̀tún bá a bá rí bó ṣe ẹ̀jẹ̀ bí tá a rí pé gun ọ̀tún jàre ìdáṣe ni pé bó o láṣẹ pè wọ́n tá a fi mú rẹ̀ pọ̀ wá láàrin ara wọn o. bó o láṣẹ ṣe tí ìlú yìí tí gbogbo wa ó fi máa lójú kankan náà
a lè continue láti máa divide ara wa ẹnìkan kan ò sì ní sọ fẹ́nìkan pé máa rìn inú ìlú àbí máa kọjá ń bí báyìí bẹ́ẹ̀yàn bá sọ bó bá lọ sí station lọ́dún àwọn ọlọ́pàá òpin ó tàn gbé bó tàn bá ti wulò tó ó ní gbọ́ ẹ̀dákọ̀ ẹ wá wọn lẹ́ ní kinní yóò wá jẹ́ kó máa yé yín wípé ìtẹ́ ń sọ yẹn o lábẹ́ òfin Nàìjíríà pé ẹ̀ ní ráìtì ẹ̀ agbára àjọba ni mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí o. tó bá sáyé ẹjọ́ ń bá ni tí ojú sì wà lójúgun tá ń bí kinní kan tá ní ń bí ọmọ kinní kan kú àbíkan lọ́wọ́ ọmọ tá ń bí wárápá kinní kan jẹ́ àdí nǹkan níwájú ọmọ akúyányán àbí kí wọ́n máa ń pè. ta ló jẹ́ kankan wájú Aláàfin Ọ̀yọ́ ta ló tọ̀hún tá ń jẹ́ gbéná wojú ẹkùn kí bàbá mi Aláàfin Òkèjì òrìṣà kọ́mọ̀ nìyẹn lọ gbé orí rẹ̀ wá. Ọlọ́run ayé lọ à ń tọ́. ihun tó ṣẹlẹ̀ láàrin Ọọ̀ni Ifẹ̀ àtàláàfin Ọ̀yọ́ tàláàfin Ọ̀yọ́ ní bàbá mo fún yín ní 48 hours tó bá sáyé ẹjọ́ ní nǹkan ó ti ṣẹlẹ̀ ní Ifẹ̀ àwọn ọmọ ogun Aláàfin Ọ̀yọ́ ó ti délé Ifẹ̀ wọ́n ti lè sọ wípé kí wọ́n lọ gbé orí ọba ẹni ìtàwá ẹlòmíì tó bá tó dá sí ogun ó tún ṣẹlẹ̀ ńbẹ̀ àmọ́láyé tá a wà yìí so possible kò possible borí bẹ́yẹn bá má dàrọ́ lásán tó bá lóun lọ lé Ifẹ̀ àbó lóun lọ láti Ifẹ̀ ń lọ kínní kéré máa ń jẹ́ ní ó ti bára rẹ o kò sì tó bẹ́ẹ̀ tí ó sọ fáwọn ọlọ́pàá pé ṣe é rí bàbá wa Ọọ̀ni Ifẹ̀ ní wọ́n rán mi àbí bàbá wa Aláàfin Ọ̀yọ́ ni gbogbo wọn ni wọ́n jọ invite sí sẹ́sàn. Tanijọ́ máa kú wárápá níwájú ọmọ kú yányán. Bílé ayé bá wá ṣe ń lọ yìí tí àbá máa jọ bára wa ṣe ó kálukú ọmọ dágbó rẹ̀ yóò máa dáadé lọ́tọ̀ọ̀tọ̀ ni tí ó sì ní sí kankan tí ó ṣẹlẹ̀ ó pàdé mi lóde màá gbàdé rẹ lóde ọ máa wò mí màá máa wọ bó o bá àtàkì mi màá lọ station màá fọlọ́pàá mú ọ ọlọ́pàá ó bi ọ́ léèrè pé ẹ dákun kí ló dé tẹ́ fi lọ àtàkì ẹ o ọ wà máa sọ fọlọ́pàá pé àní ó ṣe báyìí ọlọ́pàá bi ọ́ léèrè pé ṣé orí rẹ ò dàrú ọdẹ ẹjá lọ pàdé ilé ẹjọ́ lọ sọ bẹ́ẹ̀ fàdájọ́ lórí ilé ayé ìsìn ó ti gba mẹ́lọ́mẹ́lọ́ ó ti gba díẹ̀díẹ̀ ó ti gba kábàárà wa ṣe dandan ẹnì kò ní kó lùfẹ́ nìkan yes sir yes ma. àmọ́ bó la ṣe ṣe tí gbogbo wa tá a fi máa rí àwọn ọba wa gẹ́gẹ́ bí bàbá tá a fi máa rí wọn bí ẹni tá a gbọ́rọ̀ rẹ sátọ̀ tá a fi máa rí wọn wípé ọ̀rọ̀ yìí ẹ má wulẹ̀ yá lọ station ẹ jẹ́ á lọ sọ́dọ̀ bàbá wa torí kò sáà possible nísìn kí wọ́n dájọ́ ní kóòtù kí kábíyèsí ó ní ẹjọ́ tí wọ́n dá kóòtù èmi náà tó dá tèmi kò possible. even ọlọ́pàá ò lè sọ̀rọ̀ pé ẹjọ́ ọ̀sẹ̀lẹ̀ ní kí kábíyèsí kò ní irọ́ ìtọ́lọ́pàá sọ̀kọ́ ìtawà ó sì ní kò possible ibi tí ilé ayé dénú lóòótọ́ ni kò rí bẹ́ẹ̀ lánàá àmọ́ tó ń ṣẹlẹ̀ láyé tá a wà ní ìsìn nìyẹn. Now back to our discussion ọ̀rọ̀ nípa ìlú Ògbómọ̀ṣọ́. Now ẹ wo ìtọ́sẹ̀lẹ̀ sorry o. Ẹ wo tó ṣẹlẹ̀ Ògbómọ̀ṣọ́ parapọ̀
àti ọba Ògbómọ̀ṣọ́ ẹ rí pé a ní mo sọ pé Ògbómọ̀ṣọ́ parapọ̀ àti ọba ìlú Ògbómọ̀ṣọ́ ẹ rí pé méjèèjì mo sọ papọ̀ ta ní jó Ògbómọ̀ṣọ́ gangan ṣe bọ́ba Gandhi ní jó Ògbómọ̀ṣọ́ ṣe báwọn ọmọ ọba Ògbómọ̀ṣọ́ ni wọ́n ń jó Ògbómọ̀ṣọ́ àmọ́ kí wá ló dé tó fi jẹ́ pé láàrin ara wa àwa ní pera wa ẹjá jókòó ẹjá bára wa ṣe nílùú Ògbómọ̀ṣọ́ mo ti tẹnumọ́rọ̀ yìí ẹ wo orú oyè wọlé yẹn ní ìsìn ẹrí gbédèdè rẹ ni tí ìbá jẹ́ gbédèdè rẹ bá ní ọ sọ pé wọn wá bẹ́ mi lórí mbẹ ọgọ ọlọpọlọ ọ̀rọ̀ tá à ń sọ níta tá a bá sì rí bàbá yìí ní ìsìn ẹnìkan tí ó lọ skul ni sọ pé kẹ́nìkan pàṣẹ ní ìsìn pé ilé tí mẹ́mẹ́ lọ gbé kúò kó owó tó tẹ̀yẹ̀ jáde kí ló dé ẹ lọ sùkú ẹ̀ ní kọgbọ́n àsọpọlọ yìí rí fásitì ẹ̀yìn ní sà sọ pé kí wọ́n mú ẹnìkan kí wọ́n mú lọ sáàfin kí wọ́n wá dàdọ̀ bálẹ̀ wáyé kí wọ́n wá ṣe fídíò kí wọ́n bẹ̀ lórí kọ́ wá jáde tàkó ní wọ́n ní abẹ́ lórí ní o ẹni tó ní abẹ́ lórí ní kó ní ọba Ọ̀nífẹ̀ ló ní abẹ́ lórí àbọ̀bá Aláàfin Ọ̀yọ́ àbọ̀bá Ògbómọ̀ṣọ́ kọ́ sọ bẹ́ẹ̀ fún ìjọba à ń sọ̀rọ̀ tó yẹ báyé ṣe lọ là ń sọ fún ọ gbàgbé gbogbo ètí ń bẹ lórí ẹ láyé ẹjọ́ tó ń gbọ́ pé àwọn kan jagun lẹ́sẹ̀ kùkù àwọn kan ní ọyẹ jáde kó nù ìlú àwọn kan ní ẹ̀rìn lọ́gọ́ símọ́nì sí ságbára Yorùbá gan ka látọdún ìdá àti ń pariwo Fúlàní ságbára Yorùbá ká kí wọ́n sọ pé Fúlàní ẹ máa lọ kí wọ́n má lọ sẹ́sà kí wọ́n má bù yín so pọ́ọ̀ làwọn èèyàn ṣe ronú bí ẹni tó dáàfì báyìí kì í ṣe ẹni bí ẹni tó dáàfì you must be daft àbí mi tí mo bá ra lẹ̀ sí tí mo kọ́ lé mi wọ́n bàdé òní ẹ káwéṣe níbi tẹ́ wà wọ́n ní kẹ́ kú mẹ́ tí mo sì ní sí ọ̀fọ̀ lọ àbọ̀ wà bá mi ṣọ́ọ̀bù mi wọ́n bá ní ṣọ́ọ̀bù yìí o wọ́n ní ẹ má dé ṣọ́ọ̀bù mọ́ o àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ àbí gbogbo yín ẹ gbọ́dọ̀ jáde lónìí láì jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì fi àṣẹ sí à ń sọ reality gbogbo orú àwọn tí máa ronú bí ayan báyìí òun àwọn ronú bí ayan tiwa o àwa bí ṣe ń lọ là ń tẹ̀lé now ẹ jẹ́ ń fẹ́ lẹ́yìn ó lẹ̀ kí n máa sọ̀rọ̀ mi lọ. ìtò ṣẹlẹ̀ yìí ó bà mí nínú jẹ́ gan. now according to tá à ń gbọ́ àti àwọn kan tẹ́yìn náà ti rí ó ní wípé wọ́n ní àwọn tó wà l'Ógbómọ̀ṣọ́ parapọ̀ àwọn tó wà ní àwọn kọmitì èèkànkan gbogbo wọn sáà ní irọ́ pé bàbá ò lágbára àti dissolve ẹgbẹ́ àwọn. òmìnira wà wò pé báwo ni bàbá ò ṣe ní agbára àti lè dissolve ẹgbẹ́ níta sọ ń pọ̀ òfin nìyẹn náà nígbà wọ́n sọ nísìn kí ló fẹ́ ṣe tó bá burú jù tó bá tó yá àtúnlọ kóòtù ibi táwọn sọ̀rọ̀ lọ tọ́gbọ́lọ yìí ti dàrú nù àtúnlọ kóòtù ọ̀rọ̀ ní Ògbómọ̀ṣọ́ àtúnlọ kóòtù why not settle the matter amicably láàrin ara wa ká yanjú rẹ̀ káwà nǹkan míì ṣe ọ̀tá mi tó bẹ̀rẹ̀ ń bẹ̀ yẹn kí ló mọ àwọn dìdìrín táwọn mọ̀ nùlù tí wọ́n gbẹ́lù tí wọ́n ní pàtì kankan nùlù ẹ̀yìn rẹ̀ ń dà lúwarú náà àmọ́ yín
you people don't have any impact in Ògbómọ̀ṣọ́ ẹ̀yin lẹ́dà lóru fún wa náà àmọ́ bí tẹ́ ẹ nílé iṣẹ́ sí àmọ́ tẹ́ ẹ contribute òpònú ni yín we don't know you from anywhere ẹ ní kankan tẹ́ ẹ ń ṣe ààrí contribution yín nù ní ààrẹ anything ẹ̀yin náà lẹ́mọ̀ nírọ́ bá náà ní ẹsẹ̀ bá náà ní ẹsẹ̀ the end of the day sáwọn tí nígbà tọrọ èèyàn ọ̀rọ̀ máa mú ní bẹ́ńkọ́ọ̀tù tá à ń sọ látọjọ́ yìí. ọ̀rọ̀ máa mú ní bẹ́ńkọ́ọ̀tù látọjọ́ yìí tá à ń sọ. nígbà wọn bẹ̀rẹ̀ tó bá ti dọ̀la ní tó bá ti dọ̀tún lá ní tó bá ti dijọ́ mẹ́rin ní ibẹ̀ náà làwọn àti ìdìsìn. èyí ohun èlò ó yẹ ká jókòó ká ronú. now tògbómọ̀ṣọ́ parapọ̀ lọ tó dé the end of the day ibo látò láǹdì ẹ̀ sí wọ́n tún ní wọ́n tún gbéra wọn lọ kóòtù. ṣé bá ṣe máa rú bí ìlú ó ṣe máa lọ́nu ṣé bá ṣe máa rú lùlù. kí ló dé tá a lè pegun kínní ká pegun kejì even tí ẹgbẹ́ yẹn bá máa wà dissolved gẹ́gẹ́ bí ọba ní tí mo bìlífù ni pé bàbá ni bàbá gbogbo wa náà ní tẹ́mi tí ara ti sọ ni pé kí bàbá ó sọ̀rọ̀ ẹ gbọ́ mi yé o mi ò sọ pé bàbá ti sọ̀rọ̀ o àmọ́ tí ń dùn èmi ni pé kí bàbá ó sọ̀rọ̀ káwa tó máa rí i pé ìgbésẹ̀ mi ń bẹ tí àwọn èèyàn tí wọ́n gbé tako tí bàbá sọ. now ìbéèrè mi ni sáwọn èèyàn àwọn kan súnmọ́ bàbá dáadáa àwọn kan wọ́n súnmọ́ bàbá dáadáa ṣé wọ́n mọ̀ pé ókè eléyìí tí bàbá bá ṣe yọ wà bàbá sọ̀ sí ìdìbí eléyìí tí bàbá bá ṣe eléyìí náà pẹ̀lú ọ̀rọ̀ ní ọ̀bàdé kò ní sí problem kankan lóyún abẹ́ rẹ̀ sáwọn èèyàn yẹn wọ́n mọ̀ àbí wọ́n mọ̀. public embarrassment nìyẹn náà. ìní mo fi ń sọ tí ọba ti lè di pé irú àwọn kan bá yẹn ń pọ̀ nínú ìlú tá a resolve ẹ̀ problem ń peléke lórí problem ni ẹ̀yin dẹ́ẹ̀dẹ́ ń ṣe kínní yìí àárí pàtì yín. gbogbo wa bá ṣe wà yìí ọmọ Ògbómọ̀ṣọ́ ni wá citizen Ògbómọ̀ṣọ́ ni wá. ẹnìkan kò sí lé sọ fẹ́nìkan pé èyí ṣe citizen èyí ṣe kéde kan ọwọ́ ìjọba náà ló wà. àní ẹja jókòó àwọn nǹkan tá à ń fà lórí mídíà yìí kò yẹ kó dórí mídíà rárá kò sọ kankan tó yẹ kó dórí mídíà bẹ́ẹ̀. What I believe is this. Ẹ pera yín sínú kọ́nà. Ẹ yanjú rẹ̀. Àwọn ọmọ yín làwọn tó mẹ́mbẹ́ náà. Àwọn Ògbómọ̀ṣọ́ parapọ̀. Ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n. Ọmọ Ògbómọ̀ṣọ́ merit. Máa ń gbé fáànù yẹn wá bì. Ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n ẹ pè wọ́n ẹjọ́ jókòó tí gbogbo eléyìí bá ṣe tó ẹgbẹ́ eléyìí ẹ bá ti ṣe ni. yẹ kó fara kan bí jí ní ẹ bọ́ọ̀dù yẹn hàn fèsì báyìí wọ́n fà sókè. ẹ plug yóò síbẹ̀. tẹ́ ẹ bá ti pè wọ́n ọ̀yá o ìgbésẹ̀ tí mo fẹ́ gbé gbogbo ẹ̀yẹ náà sójú tán. pé ìgbésẹ̀ tí mo fẹ́ gbé lórí ẹ̀yin Ògbómọ̀ṣọ́ parapọ̀ rèé o inú ilé ló máa jẹ́nu ààfin kò nílò cameraman kò ní kankan kò nílò kankan torí mo rí bẹ́ẹ̀ ń ṣe báyìí ẹ̀ ń ṣe báyìí ẹ̀ ń ṣe báyìí.
mo fẹ́ dissolve yín tí kò bá ní possible ẹ gbọ́ mi o ibẹ̀ náà bàbá ó ti mọ̀ pé gbígbà pé àwọn pípù yìí wọ́n ní kankan tó bá kí wọn yàtọ̀ sọ́rọ̀ tí mo sọ fún wọn. Now kí ni step tá a gbé tó fi jẹ́ pé tá a bá announce wípé àti yọ wọn àfi ní lágbára àti lè jà kútúkútú. Gbogbo ẹ̀yin ò ṣiṣẹ́ àwọn kan ò ṣiṣẹ́ yẹn àbí ẹ̀yin gangan ẹ̀yin tẹ́ mẹ́nu ẹgbẹ́ ẹ máa bọ̀ ẹ̀yin tẹ́ mẹ́nu ẹ máa bọ̀ ẹni mítì papọ̀ gbogbo nǹkan wa kọ́ la máa gbé wá sórí social media for God's sake. ètò mú àwọn táwọn náà fi ń lo media ó ní pé the issue was addressed on social media. ọ̀rọ̀ tó dẹ̀ yẹ ká yanjú láàrin ara wa nù lé ni. Bàbá ni bàbá everybody ọba lọba gbogbo wa. Because ẹ̀yin dẹ̀ ń dúró tẹ́ ẹ̀ mú àwọn plan yín lẹ̀. Ẹ já máa yanjú ọ̀rọ̀ yà ní kébìlì o. Ẹ jẹ́ àdúró ká tètè pera wa ṣàkíyèsí o ìtànṣe yìí ẹ má jẹ́ gbàrọ́ fún yín gbogbo bó bá ti wulẹ̀ orí bọ́ba Gandhi bá ti wulẹ̀ kí wọ́n bọ́yá àǹjà ni ọba Gandhi ni wọ́n ṣe kíní kan bábùkù bá kọ ọba Gandhi gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ kan. That is my point. Gbogbo wa lọ́kàn àtàwọn Ògbómọ̀ṣọ́ parapọ̀ àti ìmáàmù àti gbogbo wa lọ́jọ́ kan o. Gbogbo wa ìlọ́jọ́ kan. Kò sí ẹni tí ọ̀rọ̀ yìí tí ó kàn gbogbo wa lọ́jọ́ kan nílùú Ògbómọ̀ṣọ́ kò sẹ́ni kankan tí ó kàn ọjọ́ kan gbogbo wa ni. Bó o láṣẹ wa máa ṣe tó jẹ́ wípé irú àwọn nǹkan báyìí ò ní ṣẹlẹ̀ mọ́. Iṣẹ́ abẹ́nú ni ẹja máa ṣe. Iṣẹ́ abẹ́nú òun ni ẹja máa ṣe. Ẹja pera wa pẹ̀lẹ́kùtù. Ẹja pera wa pẹ̀lẹ́kùtù. Tọ́ba sáyé ẹjọ́ ni bí tí mo sọ bọ̀ lẹ́ẹ̀kan bí bàbá lè sọ̀rọ̀ yẹn wọ́n ò bí ó tọ̀hún dá wọ́n tọ̀ fẹ́ kú nù wọ́n àbí ó tọ̀hún dá tí ó lóun fẹ́ fọwọ́ pa ọba sọ̀rọ̀ ọba jàre ni ọba jẹ̀bi ni wọ́n àbí ó dá bọ̀ láyé tá a wà yìí ṣe bó ṣe rí nù. Ẹlòmíì lè pàdé ọba lójú ọ̀nà nínú ọkọ̀ ẹlòmíì lè fi dọ̀bálẹ̀ gé ẹlòmíì lè juwọ́ ẹlòmíì bá rọba tí ń bọ̀ àwọn èèyàn lè dọ̀bálẹ̀ ẹlòmíì lè má dọ̀bálẹ̀ kò sí nǹkan tí ó ṣẹlẹ̀. tí wọ́n bá ní dọ̀bálẹ̀ ni
tẹ́nìkan súnmọ́ tí wọ́n fọ́ létí tí kámẹ́rà bá gbé abuse of power ni wọ́n pè wọ́n yàn jẹ ni wọ́n lè sú òótọ́ wọn. ọ̀rọ̀ ìlú ẹ má ṣàfihàn politics o ògbókògbó nílùú Ògbómọ̀ṣọ́ kábíyèsí ẹ pè àwọn ọmọ yín jọ ní ẹ pè àwọn ọmọ yín jọ kábíyèsí ẹ dákun ẹ pè wọ́n jọ ẹjọ́ sọ̀rọ̀ tún bí nù bí níta ṣe ń sọ láti gbà yìí ẹyẹ èèyàn ẹ ti ẹ sọ fún bàbá kí wọ́n try rẹ̀ wò àwọn tí wọ́n tó ti gbé lágbàáyà ṣe báyìí tí wọ́n mú rìpọ́ọ̀tù wọn wá lójoojúmọ́ tẹ́ ẹ bá súnmọ́ wọn ẹ mọ̀ báwọn náà ní nǹkan tí wọ́n fẹ́ sọ fún bàbá. torí ẹnu mi ọ̀gá dùn ó yẹn ni kò ní kankan tí contribute o ẹnu lásán ó ní ẹnu lọ́kà máa jánu àmọ́ gbogbo ẹ̀ ṣe ń dàrú ó mọ̀ sí. èmi àtẹnìkan tí wọ́n sọ̀rọ̀ kan lánàá wọ́n lẹ́nìkan lọ́ba lọ ọ̀dọ̀ ọba kan nítorí ní dákọ̀ pé wọ́n ní wọ́n lọ ọ̀dọ̀ ọba báyìí kọ́mọ̀dé pé wọ́n sọ pé báyìí pé ṣe erérò tí ń bẹ lẹ́yìn lágbájá owó ló fún wọn 20,000 ló fún wọn wọ́n ní kábíyèsí ń wá bílẹ̀ rè pé 20,000 níbo ni ó ti rí irú owó adúrà àwọn èrò 20,000 sọ ọmọ iye millions of naira tí ó jẹ ìní ọ̀wà pín fáwọn èèyàn káwọn èèyàn jáde wọ́n mọ̀ gbérú ọwọ́ yẹn wá mọ́ yàrá àwọn ọ̀rọ̀ jẹ́ ẹ̀ máa lọ ọpa nìyẹn pèsè ẹ̀ ti rí lágbájá báyìí ló ṣe rí o kò sẹ́nì kankan ìtì mẹ́bẹ̀ẹ́dì sí ni pé a defend ara wa o tó bá gbé mi tí ìfẹ́ ti wà ní tí lu òpin méjì tí bàbá bá ṣe ẹ̀sọ́rú ọ̀rọ̀ táwọn èèyàn bá fẹ́ gbégbèsè àwọn èèyàn tí ó gbé wọn tí ó dá wà pé irọ́ ẹ mọ̀ sí báwọn kábíyèsí ni wọ́n sọ̀rọ̀ ẹ mọ̀ sí báwọn àmọ́ ní ìsìn ojú ẹsẹ̀ bákọ̀ bó ti wà ojú ẹsẹ̀ ìní bákọ̀ bó ti wà èmi ò ní gbọ́dọ̀ bá ṣe rí lèmi ó ṣe sọ ó lè mọ̀ tí ọlọ́run àmọ́ tí mo fẹ́ kẹ́ jẹ́ arántí ó ní pé ìlú Ògbómọ̀ṣọ́ ìnílù wa o ọba Ghandi ọba wa ni ìlú Ògbómọ̀ṣọ́ ìlú gbogbo wa ni kìí ṣe ìlú ọba Ghandi nìkan gbogbo wa ìlú gbogbo wa ni àmọ́ ọba Ghandi ìlú ọba wa. àmọ́ sáà lè blame àwọn tó pèpè sẹ́ẹ̀ náà. nígbà tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò ní ṣe wọn àgbọ́rọ̀ ẹnu wọn. ẹlòmíì sì lọ ọ̀rọ̀ tó bẹ́rí mọ́ wọn. ẹlòmíì wọ́n ti pa irọ́ mọ́ ẹlòmíì débi pé báwo la ṣe fẹ́ mọ̀ báwo nílùú ṣe fẹ́ tò ń nu irú èèyàn. bàbá àná kọ́lọ́ ọba àfọ̀rún kẹ́ wọn. ní tó bá fi lè mú ọ̀rọ̀ bá bàbá akọ́rìtù ń tà gbọ́ tọ́bẹ̀ ní lágbẹ́yà ṣe báyìí ó ṣe báyìí bàbá ó pè ń tọ̀ wọ́n ó sì sọ lójú rẹ̀ tọ́ bá ti lè sọ ìwọ̀rọ̀ tẹ́ra rẹ̀ wọ́n lọ bá bàbá sọ̀rọ̀ ẹ̀yìn
ṣé lágbájá ló ṣe bẹ́ẹ̀ bóyá ibi tó ti ń sọ̀rọ̀ lọ́wọ́ tí wọ́n ti ṣe kinní kan tí ẹ̀ ṣe kinní bóyá wọ́n ti pè é ibi tẹ́ ẹ̀ ti ń sọ̀rọ̀ lọ́dún tó wọ́n ti dé sọ kan tó ní lágbájá sọ ní àná. torí gbà mo tún wá rí etí tún ṣẹlẹ̀ yìí mo ní kí ló tún dé. kí ló tún dé. bí àṣà Balotelli why always me why tó jẹ́ pé always àwa ni. sáà wà ní wá solution bó o láṣẹ wà papọ̀ mọ́ ni ṣe solution láṣẹ divide sí títí o náà la fẹ́ dúró lé lórí ni. ẹ dákun kábíyèsí ẹ dákun ẹ tètè gbé kọ́mítì kalẹ̀ o tí ó so àwọn èèyàn pọ̀ mọ́ra wọn o. ẹ tètè gbé kọ́mítì kalẹ̀ tí ó dáhùn everybody padà sọ́dọ̀ ara wọn o. a lè continue pẹ̀lú eléyìí o. tá a bá continue pẹ̀lú eléyìí níbi kankan tá a lọ. torí àwọn kan máa fà òkè àwọn kan máa fà wálẹ̀ ni. pẹ̀lú tí kábíyèsí gbé lọ́wọ́ ẹwọ́ ìmáṣe kò jẹ́ wípé gbogbo wa wà ní ṣọ̀kan. ẹ wò bí ló ṣe dàgbà tó ẹ wò bọ́ba ó ṣe jẹ́ tí ó tún ju first class tó tún wà lọ ẹ wò bá pẹ̀lẹ́ yóò ṣe pọ̀ àbápẹ̀lẹ́ kí ní bẹ fún ọkọ sínú ilé èrè òtòrò tó lọ ọ̀tá tó ṣe yàrá yóò lò táwọn èèyàn sì mà sáwọn èèyàn ní paramọ́ sọ wípé gíní ẹ má dà wọn lóhùn wọn àti ìrì tọ́dọ̀ tí wọ́n gan yanjú. mi mọ táwọn èèyàn ń gbá ń di rẹ o nídìí ọ̀rọ̀ yìí ẹ má wọ̀rí ẹ jẹ́ wọ́n gbá ń di rẹ ẹ jẹ́ wọ́n máa fà á lọ kí ló fẹ́ gbà nù kó gbọmọ sọ máa dà. àwọn àwọn la gbé bọ́ta fún reconciliation àbíṣẹ́ dáa pinnu ni pé ẹ jẹ́ àfi wọ́n lẹ̀ ẹ jẹ́ wọ́n máa ṣe tiwọn àwọn náà máa ṣe tiwa lọ kò lè wọ́ọ̀kì kò lè wọ́ọ̀kì. lọ́balọ́ba ẹ̀sìn ṣọ̀kan ọmọ ìlú àwa ṣọ̀kan adé ń pariwo pé òṣèlú ní bọ̀ yìí òṣèlú ní bọ̀ yìí bó o la fẹ́ ṣe yìí bí òṣèlú ní ìsìn. àwọn èyí o ọ̀tá ni wọ́n kò sọ náà pé ẹ jẹ́ ká ṣe reconciliation wọ́n fẹ́. nẹ́tíwọ́ọ̀kì ni o. ṣé ẹ wò pé nǹkan rẹ ló ń ṣẹlẹ̀ ni. ẹlòmíì ti pinnu pé ẹ jẹ́ sọ fún yín kò sí mídíà kankan tó ń bẹ nílùú Ògbómọ̀ṣọ́ ẹ gbọ́ tí mo fẹ́ sọ yìí dáadáa kò sí mídíà kankan bóyá mo lè yọ bóyá bí ẹnìkan àbẹ́yàn méjì ìní ọ̀sọ̀ wípé àtòun wà ń gun kínní ni o àtòun wà ń gun kejì ni o ìní ọ̀sọ̀ wípé gbogbo tó ń wá kọ́mọ jẹ́ pálá àfi àbí gbogbo ẹ̀ ó sì parí ni. ó ti sọ àwọn mídíà tí ń sọ̀rọ̀ ní lórí ga ó ti sọ bí àwọn mídíà dábẹ́ ló gbọmọ sọ wọ́n gbìyànjú ńgbà mí pé kó lọ̀rọ̀ yìí jẹ́ ń gbé pátá yìí wá ó yẹ táwọn alágbájá bá gbọ́ ó yẹ kí inú wọn lè rọ̀ tí Lákàṣègbè náà bá gbọ́ ó yẹ kí inú wọn lè rọ̀ ó yẹ kí bí àti bí ó lè pàdé ó yẹ kọ́rọ̀ yìí ó lè yanjú ojoojúmọ́ ẹ̀yin náà ni ojoojúmọ́ lẹ̀ ń dá alẹ́ bẹ́ẹ̀ bá ti ń ṣe yìí ilẹ̀ ń dá yìí ilẹ̀ bẹ́ẹ̀ bá ti ń dá yìí ilẹ̀ lẹ̀ ń dá yìí kùn làwọn ọ̀rọ̀ àlùfàṣà ń jáde ń bí ẹni ń jáde ń bẹ̀ wọ́n. ó lè máa wò pé àwọn mídíà kìíní àtàwọn mídíà tó ń sọ̀pọ̀tì igun àwọn
ìmáàmù àti gbogbo àwọn tí wọ́n fẹ́ yọ ìmáàmù kò sí méjì àkàkà tí ó ti fẹ́ kọ́rọ̀ yọ ọ̀tán pé kọ́rọ̀ yóò tiẹ̀ parí kó kálukọ̀ wá nǹkan mí sí tọ́rọ̀ bá rí báyìí àwọn ìgbìmọ̀ tí ò ní sábò sí tí wọ́n wà neutral tí wọ́n wà neutral tí wọ́n ní sábò sí èyí ẹ̀ sọ̀rọ̀ pé ẹ jẹ́ gbèjòyè gbogbo ara tí wọ́n bí ìjòyè kọ̀ọ̀kan bí lọ́gì sí. tọ́ bá sàwọn èèyàn lápè láti ta ni kí wọ́n wá nù wọ́n ti wà àmọ́ bí àwọn bá wá tí wọ́n bá ti sọ tó fẹ́ fọ́ wa ọ̀rọ̀ tí wọ́n sọ nínú ìtumọ̀. ṣé gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ tí ń bẹ káàkiri sẹ́nu wọn dùn pẹ̀lú tí ṣẹlẹ̀ yìí àwọn akájú ò ṣẹlẹ̀ rí ni. ẹjá yanjú ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ àmì kébìlì o ẹjá pera wa o ẹjá pera wa o ẹjá jókòó àlàáfíà o tá a bá ń kọ̀tún báyìí omi ò tún jẹyọ o díẹ̀ àbùkù dénú o. ọ̀rọ̀ àwọn olóṣèlú tí mo sọ lọ́nígbà tí ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọba ó pe àwọn èèyàn ibi tẹ́ dìbò sí ni pẹ̀lú gbogbo tí ń ṣẹlẹ̀ yìí nísìn ọgbẹ́ ẹ̀kà pé wá ní o àwọn òṣè o ní tó kùnú ní tó kálukú ọmọ sọnù tó kùnú. because ó kálukú ti mọ ibi tí agbára ó kálukú dé. ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ìsọ̀rọ̀ ọlọ́pàá o kìí sọ̀rọ̀ ní kóòtù o ọ̀rọ̀ inú ilé ni o ẹjá pera wa wọlé o ẹni dábàá bẹ́ẹ̀ ẹjá bẹ́ o ẹni dábàá bá sọ̀rọ̀ ẹjá bá sọ̀rọ̀ o ẹni dábàá sọ fún pé ìwọ ọ̀yà gbàgbélé ọ̀yà ìwọ gbàgbélé ẹjá ṣe o ibi tí ìlú ń lọ yìí kò tẹ́ wa lọ́rùn o kò tẹ́ wa lọ́rùn kankan tí ó bá sí jà tí ò sí kankan because ìsìnwó ìkòròwó níta àbájọ péjú wò gígùn nígùn ṣébi tó bá ṣẹlẹ̀ tí bàbá ọba àdírẹ́sì gbogbo wa láti mọ̀ pé lóòótọ́ kíní yìí bó ṣe rí ni àwọn èèyàn ní máa rí pé nítorí wọn ṣe lọ́yẹ̀ torí pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ ní torí pé àwa báyìí là ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fi gbérù gbèsè wọn á fẹ́ kó àwọn gúrùpù wọn bẹ́ẹ̀ eléwo ń gúrùpù eléwo ni èso ọmọ Ògbómọ̀ṣọ́ torí bẹ́ẹ̀ bá rí méjì àmì ṣe rí èsì bàbá ṣe ṣe rí ọba bá lórí gbogbo ọba ló ní ìlú ọba ló làṣẹ tá lọ́bọ̀ jiyàn sí. àmọ́ bí ààrẹ léèrè jókòó kó ronú pé kí wá ní ìjọba o. nígbà tá a ti ń ṣe ṣíṣe ti kọ̀ ọ̀rọ̀ lé wa à ń gbé lọ́dọ̀ adájọ́ nìbàdàn adájọ́ tí ọba adájọ́ ó lè má sọ ọmọ Ọ̀yọ́ state gan tí èso ọmọ ìlú wa à ń gbẹ́jọ́ wa lọ́bẹ̀ ẹjọ́ tó yẹ ká yanjú nínú ilé wa ọ̀rọ̀ tó yẹ ká parí nínú ilé wa tára àtọ̀ ò ní bá wa dá sí. bàbá kára àwọn ọ̀rọ̀ yìí parí nínú ilé ìlágbára ọba o. kárí àwọn ọ̀rọ̀ yìí kárí parí inú ilé ìlágbára ọba. kárí àwọn ọ̀rọ̀ yìí ká pera wa jókòó lágbájá òkè ṣé nǹkan yọ kalọ̀ ṣé nǹkan mẹ́ta níbẹ̀ lọ́wọ́ rẹ mẹ́ta ni kódà bó àti lágbájá tẹ̀ ń jà òun náà jàre díẹ̀ ìwọ náà ò jẹ̀bi nínú mẹ́ta tí ń bẹ lọ́wọ́ rẹ fún lágbájá lẹ́yọ̀ kan ó yá ìwọ náà fi kíní lẹ̀ ọ̀dà síbẹ̀ yọ̀ kan ní bẹ lọ́wọ́ rẹ ọ̀dà ẹpin méjì. àmọ́ irọ́ mẹ́tẹ̀ẹ̀ta agbọ́lọ́gbà fogun bíi ni igun tẹ́ fẹ́ gbà lọ́wọ́ rẹ oníwó rẹ kò ní gbà owó ò nílò àṣàlùmọ̀ ìjọba ní ó lò níjọba tó bá lórí ẹ̀yìn náà. ibi ìta abálẹ̀ ayédè ni kìí ṣe bẹ́ẹ̀ ló ṣe rí lánàá báwọn bàbá yẹn bá ń sọ̀rọ̀ táwọn bí bàbá rẹ̀ dá
ẹ dákun ẹ wo àwọn èèyàn tí wọ́n ní mentality láti ṣètù ọ̀rọ̀ yìí ẹ wo àwọn èèyàn tí wọ́n ń wá bí ìlú Ògbómọ̀ṣọ́ ṣe dàgbà ẹ dákun ẹ mọ̀ gbé wọn ẹ mọ̀ tètè gbé wọn dìde àmọ́ gbọ́dọ̀ mọ bọ́rọ̀ yìí lọ báyìí ìlú Ògbómọ̀ṣọ́ mọ̀ gbọ́dọ̀ mọ lọ báyìí. ẹ la fẹ́ kí là ń divide ara wa sí ẹ mọ̀ ṣàánú wa ń lu Ògbómọ̀ṣọ́ ẹ mọ̀ gbà wá. Kò sí sí lágbọ́yá ó ṣe ẹ má wọrí nígbà tá a bá ṣe báyìí irọ́ ni irọ́ kábíyèsí irọ́ níṣẹ́. ẹ̀yin ọmọ mi ẹ wá ẹ jókòó kí lórí tọ́rọ̀ yìí fi rí báyìí. even káwọn ọ̀rọ̀ yọ lọ lé ẹjọ́ tá a bá yanjú rẹ̀ láàrin ara wa kí méjèèjì àti gòkèné àti gòkèjì kí kábíyèsí ọjàre wọn ọmọ àfẹ́ ti wá kí wọ́n jàre kábíyèsí ọmọ àfẹ́ ti wá. gbogbo àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ nù ilé tó yẹ ká yanjú nù ilé ni. àwọn èèyàn kan bẹ́nu ìlú nínú ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n tó bíi 10 àbí ká sọ pé 20 àwọn ọ̀tọ̀kùnú ìlú tí wọ́n bá yọ gbogbo àwọn rífráfù dànù àwọn tí ọjà mọ̀ kankan tí wọ́n bá pè wọ́n sórí tébù tí wọ́n kọ́ bá wọn parí ìjà tá a sọ lọ́ọ̀fù síra wa bẹ́ẹ̀ nìkan bá jáde pé òun kìíní kankan ìkagbọ́n kálukú rí ọmọ àbúso sórí ẹ̀ dànù ni ó yẹ gbé. kágbé bàbá táwa náà mọ̀ kò sí bẹ́ẹ̀ nìkan kan jẹ́ nǹkan kan o àwọn tó jẹ́ nǹkan mẹ́lú Ògbómọ̀ṣọ́ o. àwọn tó jẹ́ nǹkan wọ́n bẹ́ẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ẹjá pè wọ́n ẹ jókòó àlàáfíà gbọ́ kí ní ṣẹlẹ̀ ẹ má pe àwọn tọ́rọ̀ kan gan ẹ pe àwọn bàbá yẹn ẹ wá ẹ jókòó òní yìí la fẹ́ yanjú ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ẹ gbàgbé lágbájá gún mi Làkàṣègbè gún mi ẹjá gbàgbé rẹ̀ ọ̀yá bàbá kínní ìwọ sọ̀rọ̀ yẹ lọ ṣẹlẹ̀ nígbà yẹn sọ tán Làkàṣègbè sọ̀rọ̀ nígbà wọn sọ tán kankan kí n wá solution ẹ jókòó ẹ dẹ̀ yanjú rẹ̀. ẹ wọ ààrẹ orílẹ̀-èdè wa tẹ ojú wa ló ṣe náà nígbà bàbá fẹ́ dìbò ààrẹ wọlé lọ́yọ̀ state rẹ́pù wọlé fún APC sínétọ̀ wọlé wọ́n ṣe kó gbogbo sínétọ̀ fẹ́ ni torí pé kíni torí ìjẹ́ Yorùbá bàbá and then ọ̀rọ̀ ti wà lé lórí nígbà wọ́n dìbò gọ́vnọ̀ ta ló wọlé ṣebí gọ́vnọ̀ wa náà ló wọlé tó jẹ́ PDP àwọn APC wọ́n ṣe PDP wọn wọ́n ṣe àwọn PDP ṣe PDP wọn àwọn APC ṣe APC wọn Ṣèyí Mákindé ò ti torí rẹ̀ kọ́ lọ di APC àwọn tó wọlé PDP tí wọ́n wọlé APC fún sínétọ̀ wọn àti torí rẹ̀ kí wọ́n dì káàpù lọ sí PDP náà àwọn rẹ́pù wọn
wọn àti torí rẹ̀ kí wọ́n dé káàbù kí wọ́n lọ PDP ó kálukú wọn mẹ́ǹtẹ́ ààyè wọn. tí PDP bá ní àwa la ní gómìnà àwọn tó ní sínétọ̀ náà wọn ní pírẹsidẹ́ǹtì yẹrí ọmọ lúrin ní àfi kó di wípé ká jókòó ká ṣe gbogbo ẹ̀ lálàá ká ṣe ní tùbínùbí láàrin ara wa. ẹ̀rẹ̀mí ilé ẹjọ́ là ń dúró dè wo lóyè ìlú ọ̀rọ̀ àgọ̀ ilé ẹjọ́ lẹ̀ ń dúró dè kí wàá lójó yè sí tóyè tọ́jú ọba yí ọ oyè lẹ̀ jẹ́kẹ́ lómi ọ̀jẹ́. bá a ṣe wá gbọ́ tó ń lu Ògbómọ̀ṣọ́ bá a ṣe lákìkanjú tó ń lu Ògbómọ̀ṣọ́ bá a ṣe láwọn àgbàlagbà ńlá ká ẹ̀tọ́ nílùú Ògbómọ̀ṣọ́ bá a ṣe láwọn obìnrin rere tó ń lu Ògbómọ̀ṣọ́ a lè dọ́rọ̀ ìlú wa yanjú láàrin ara wa àfilé ẹjọ́. a lè bẹ́gùn kínní jùlẹ̀ a lè bẹ́gùn kejì jùlẹ̀ gbogbo tó ṣẹlẹ̀ yìí ṣe nǹkan tí ò tí ì ṣẹlẹ̀ rí náà tí wọ́n sì yanjú rẹ̀. àwa ń lu agbára fúnra wa agbọ́ òun náà làwa fẹ́ lò táàrí lò ṣé wàá má bùkù wáyé. sọ́kò máa ṣe parọ́pọ̀ lè fẹ́ ṣe nǹkan níṣẹ́ kí wọ́n pe kábíyèsí ọ̀yọ́jú bẹ́ẹ̀ kò pọ̀ síbù. inú tá a sọ yìí iná làwọn Ògbómọ̀ṣọ́ parapọ̀ ẹni tó jẹ́ ààrẹ fún gbogbo Ògbómọ̀ṣọ́ parapọ̀ tó ṣaláìsí bàbá wa dáadáa ààrẹ náà ni òkú bàbá yìí tí wọ́n fẹ́ ṣe ẹ dákun gbẹgbẹ ìbáwá ti ṣọ́ọ̀bù ta ni ó sòkú bàbá yìí o ṣé àní ọ̀nà bàbá yìí gẹ́gẹ́ bí alága Ògbómọ̀ṣọ́ parapọ̀ ni because I don't understand. ọ̀rọ̀ wa l'Ógbómọ̀ṣọ́ gan nípa ọ̀rọ̀ ìlú yóò ti sọ àwọn agbófinró gan. ṣé bí wọ́n ṣe máa ṣe ń bò mí nù ẹ ti jókòó ẹ ti yanjú rẹ̀ láàrin ara yín náà kí ló wá dé gbogbo gbà àti dé o gbogbo gbà àti dé o aláwọn àgbà tó ní làákàyè náà. a ní pásọ̀ rẹ́gẹ́dẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ aláwọn àfáàfáà a ní babaláwo rẹ́gẹ́dẹ́. àwa láwọn tó lè forí tí wọ́n lè forí jọ sójú kan nítorí ọ̀tẹ̀ torí pé gbogbo wa là ń gẹ́ẹ̀nì níbi wàhálà tí ń bẹ ńlẹ̀ kò wá sí bá a ṣe lè fọwọ́sowọ́pọ̀ tá a lè jọ ronú pọ̀ tá a wá wò wípé kí ni solution sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ìbáwo lọ̀rọ̀ yóò ṣe yanjú báwo lọ̀rọ̀ yìí àṣẹ ní gbọ́nra wa mọ́ báwo ni gbogbo ẹ̀ ó ṣe máa lọ ní tí ó fi máa tùbà tí ó máa tùṣẹ́. ìrọ̀lẹ́ nìkan bá dúró mọ́ ọ̀rọ̀ nígbà mi lẹ́kọ̀ọ́ máa ṣe fídíò ṣe rí kíní kan tó ọmọ gbé òní ṣe é ṣe. irú ọ̀rọ̀ yẹn bí mo ṣe sọ lọ sẹ́yìn Ògbómọ̀ṣọ́ parapọ̀ ẹ pè wọ́n ibi tí ò ti sí wàhálà ní ìlú tẹ́lẹ̀ ẹgbẹ́ wà ló sí kò sí páwọn kan ti lọ sọ́dọ̀ àwọn kọ́ni tí gbogbo àwọn tó yẹ kó jókòó ń bẹ̀ tí wọ́n jókòó tí bàbá wa ní ìta ṣe tá a fẹ́ ṣe ó ní tí bàbá ti kọ́kọ́ dìsọ́ọ̀fù wọn nínú kọ́nà tí wọ́n ti gbà nínú kọ́nà lẹ́yìn ìgbà yẹn kò nílò pé bàbá gangan wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń ṣe fídíò wọ́n kàn release press lásán wọ́n kàn release kíní sórí péèjì ní àwọn èèyàn dẹ̀ gbé ó ti parí. ó ti parí ẹni bá fẹ́ gbé mú àwọn tí mẹ́lẹ̀ ní owó pé bàbá kínní nílẹ̀ yìí ọ̀nàrẹ́bù kínní nílẹ̀ yìí sẹ́nitọ́ kínní nílẹ̀ yìí jọ́sísì kínní nílẹ̀ yìí kínní kan nílẹ̀ yìí kí la fẹ́ ṣe bí wọ́n bá wá bẹ̀bẹ̀ wọ́n wà bẹ̀ kábíyèsí tàbí wọ́n ṣàtọ̀ làwọn tí wọ́n bá lọ ṣàtọ̀ àmọ́ ìlú wà lójú kan
wọn kálukú fẹ́ máa prove agbára ẹgbẹ́ ni ọ̀yà ìjà wo jẹ́ ọ̀tí jáde tó fi wí ni òfin sì ju everybody lọ ilé mi gbọ́ wọn láwọn ní constitution táwọn wọ́n ní kinní lásán ni bàbá ṣe petrol ni wọ́n máa ń pè gbégé sísá àwọn nìkan ni petrol tó wà nínú Ògbómọ̀ṣọ́ parapọ̀ àwọn lọ́balọ́ba tó wà ń bẹ̀ pọ̀ pé 5 local government ló ní pé gbogbo Ògbómọ̀ṣọ́ zone ló ní Ògbómọ̀ṣọ́ north Ògbómọ̀ṣọ́ south Oríire Ògo-Olúwa Sùúrùlérè pẹ̀lú gbogbo tí ń bẹ́lẹ̀ àtọ̀bà sẹ́nìsìn tí wọ́n bá lọ bọ́bọ̀ Olúgbọ́n another aspect inú pé à kí ní parapọ̀ tá à ń ṣe yẹn wọ́n láwọn ṣe kí ní tọ́bọ̀ Olúgbọ́n náà bá ní irọ́ kí lọ fẹ́ fà ẹja máa bá lọ lóòótọ́ a mọ̀ pé nínú tí ń bẹ́lẹ̀ lónìí ọba jọba lọ àmọ́ wọ́n lọ́wọ́ ọmọdé ò tó pẹ́pẹ́ àgbàlagbà ọwọ́ kéńgbé ibi tágbára tẹnìkan parí sí tẹnìkan ti bẹ̀rẹ̀ àjọmọ̀ dára wa láàmú ni gbogbo èèyàn ló mọ̀ pé Chelsea Liverpool Man City ọ̀gá ni wọ́n sì ná owó wọ́n ra player ṣé gbogbo player tíìmù tí wọ́n bá gbá lọ́jọ́ bí small team tọ́jẹ́ pẹ́ lómi àwọn tó ná mọ́ yòójó ní gbogbo owó tí wọ́n ná tí wọ́n fi ra èèyàn gbígbà pé kọ̀wọ́ 4 million pounds wọ́n sì ná tíìmù tó fi bí 300 akẹ́nìkan million pounds ra ni. ẹ dákun ẹ̀bẹ̀ làwa ń bẹ̀ yín o ẹ ti ń ṣẹlẹ̀ yóò dùn má wa o ẹ̀yin aríjíǹde ẹ̀mọ̀dàrú ẹ̀yin aríjẹ́ǹdì ìbàjẹ́ ẹ jáwọ́ ẹ jẹ́ ká wá láàfíà sínú ìlú wa ni o ní gbogbo ó ṣètò padà ìní ẹ jáwọ́ o gbogbo ó ṣètò padà ìní ẹ jáwọ́ gbogbo ẹ mọ̀wọ́rí bàbá sẹ́ẹ̀rí ẹ̀yin ni ẹ tó báyìí àwọn èèyàn ni wọ́n máa sọ bó bá ṣe tó àwọn ọmọ ìlú ni wọ́n máa sọ bó bá ṣe tó èyí sọ ọba náà sọ pé mi mo tó báyìí àwọn èèyàn ni wọ́n máa sọ fún wa pé ọba ẹ̀bá lórí gbogbo wa ẹ̀bá lórí gbogbo wa bàbá Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀nẹ́rìṣà ó kí tí wọ́n máa ń kí bàbá Aláàfin Ọ̀yọ́ ní ikú bàbá yèyé ṣé bàbá Aláàfin Ọ̀yọ́ lè pààyàn wọn láyé tá a wà yìí wọ́n láwọn ni wọ́n ń dájọ́ ọkú láyé ìjọ ọba ni wọ́n ọba aládé ni wọ́n sì ń bẹ̀ ọlọ́run sì ní pàlú Ọ̀yọ́ rẹ olóní pàlú Ògbómọ̀ṣọ́ rẹ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ṣé bàbá lè dájọ́ ọkú fún yàn nísìn possible ọ̀rọ̀ mi ò ní kò jù bá ń lọ ẹ make sure ẹ bá mi share program yìí ẹ jẹ́ ó go viral dáadáa ẹ táàgì àwọn tẹ́ bá táàgì lé lórí kí wọ́n wò ó kí wọ́n sọ̀rọ̀ kí wọ́n wà láàfíà fún wa ń lo Ògbómọ̀ṣọ́ ó tó gẹ́ o ẹ ò bá sọ̀rọ̀ lónìí ẹnìkan jáde wọ́n kàńtà rẹ̀ lágbájá sọ̀rọ̀ lónìí ẹnìkan jáde àwa múra wa àwa sọ̀rọ̀ àwa di àwọn ọmọ wẹ́wẹ́ ìlú olókìkí ìlú Ògbómọ̀ṣọ́ ìlú Ògbómọ̀ṣọ́ ìlú Ògbómọ̀ṣọ́ ẹ dákun ìlú Ògbómọ̀ṣọ́ yìí ṣèlú kékeré o ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ ò ní dàrú o ó dìgbà kan náà orúkọ mi ò yí padà Àmọ̀tẹ́kùn Oòduà gbogbo lẹ̀kílẹ̀ mọ̀ ń jẹ́ èmi lọmọ ológbòjò máa rí kéèyàn ọmọdé olóògbé tó máa pàjá fún aláwọ̀ jẹ ọmọ onípo ìdídògún tó lọ máa jà wà ló ti mú kó wúlò lójúmọ́ ló ti múlé wá sùn mí lọ èmi lọ máa pọ̀ ọ̀fà kan máa pọ̀ méjì ọ̀fà méjì ẹni oníkó ìbátá lọ́fà tí ọba kú orí olúwa rẹ̀ a sì wọ̀wé lọ bí iṣu ẹ pàdé mi lálẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nílùú Èkó nípa bàbá tí wọ́n ní àwọn ń sí ilé ní àwọn òsì tọ́lẹ́ẹ̀tì ìjẹ́ pàdé Àmọ̀tẹ́kùn Oòduà ń bọ̀ torí àti padà akáǹsí nígbà tó yẹ bá fẹ́ pọ́n bàbá àṣẹ́yìn náà kọlẹ̀ sí ẹ̀tún ní ibi tẹ́ ẹ lọ tẹ́ ẹ ti sọ pé ẹ̀ sí ilé ní ẹ̀sì tọ́lẹ́ẹ̀tì ẹ wá lóde ìwò gbàrà mídẹ́lẹ́rù tí ẹni tó ní nǹkan gan ọ̀sọ̀sọ́ fún sọ